yà sọ pa saint leaf kí náà lè fi ṣe efinrin. Mú efinrin yẹn wá bẹ́ẹ̀ ṣé o mọ̀ bẹ́ẹ̀. Efinrin lélẹ́yìí iṣẹ́ tó ṣe pọ̀. Kí lẹ gbé ìlà. Iṣẹ́ efinrin lélẹ́yìí. Iṣẹ́ tó ṣe pọ̀ àràmàdà iṣẹ́ ni. Bó ṣe wà yìí tẹ́ bá ní akọ jẹ̀dí tí kòkòrò jẹ̀dí wà ẹ mú ẹ buyọ̀ díẹ̀ sí ẹ rámọ́wọ́ wọ́n fi mú ìdí yẹn tí wọ́n bá fi mọ wọ́n wá mú mi ẹ̀ ìbá ọmọ ẹ̀ tó wà bẹ́ẹ̀ wọ́n fún sínú ìdí yẹn. Ìdí ó ti yọ àbí. Tí ó ti yọ tó jẹ́ pé ó yún tó bá yún ìdí yẹn bá yún kòkòrò jẹ̀dí ni. Ọmọ yìí kẹ́rẹ́ àgbàlagbà. Ohun tí àgbàlagbà ń ṣọmọdé ọ̀ tàbí fẹ́ máa yàgbẹ́ a máa gbé kó tó dìgbẹ́ yà akọ jẹ̀dí ni kòkòrò yẹn wà ń bẹ̀ ni tí ó bá ti fò sí kòkòrò yẹn tó bá ti kúrò sí kòkòrò jẹ̀dí bá ti kúrò lára tó ti pa kò sí problem. Lẹ́yìn náà wọ́n tún wà fún àgbo jẹ̀dí ẹ gbó ẹ fi yọ̀ sí ẹ máa mú láàárọ̀ ẹ gbé sínú fíríjì ẹ ní jẹ̀dí ó wà fún infection tẹ́ bá ń gbó tẹ́ bá ń mú náà ó wà fún infection tẹ́yìn bá ń yàgbẹ́ bí ẹran bí ikùn bí ọ̀rá òun á fi jìrì mọ́ wọn á gbó láàárọ̀ efinrin àti ejìrìn àwa mú pẹ̀lú yọ̀ àbí kò nídìí iyọ̀. á fi yọ̀ díẹ̀ sí ẹ̀rí ajá gbogbo ikùn ẹ̀ pátá ara àfírí. Bí ẹ̀jẹ̀ bá ṣàyẹ̀dẹ̀ ń jáde nímú èèyàn àrùn tẹ́yẹ̀ bá fi laná wọ́n bá gbó tó bá fi kẹfì nìyẹn tó bá fi sínú rẹ̀ báyìí wọ́n fi díwèé nínú yẹn á stop. Tó ti yé sí efinrin yẹn náà tí ẹ bá gbó pẹ̀lú ewúro ó wà fún diabetes ó máa ń pa diabetes tàbí tí ó máa háì náà ló ó ń pa wọ́n bẹ̀ sí mú léraléra ó ń ṣiṣẹ́. Efinrin yẹn tẹ́ bá gbó omi ẹ̀ lásán tẹ́ gbé sínú fíríjì tẹ́ bá ń ṣe bísí tàbí ẹ̀ ń tajà tẹ́ bá ti bù sínú kọ́ọ̀bù kẹ́ ẹ̀ tàdúrà sí pé kí irú lè ní kọ́ arajà lọ́wọ́ mi lé ní tẹ́ bá mú ẹ máa mú wọlé. Bẹ́ẹ̀ bá fi sílẹ̀ tó bá gbẹ tẹ́ bá fọwọ́ run bí powder tàbí kẹ́ ẹ lọ láàárọ̀ kẹ́ máa fi omi kì í ṣọtí o ìran mi ṣe babaláwo tó máa sọ pé fún gbogbooro kó ṣàdúrà pé kóun rájé kóun tà lénìí tó bá fomi lò ó lọ tẹ́sítì ẹ̀ wọ́n á bẹ̀ sí wọn máa rajà lọ́wọ́ ẹ̀ ni. ṣèkò ní àtìkíníkà àtìkíníkà. òun nìkan mọ́ o mi ṣe babaláwo tó wà dé nǹkan mọ́ o wàá fi sílẹ̀ wàá jẹ́ kó gbẹ o lè fọwọ́ run kó dàbí powder o lè lọ ọ́nú ẹ̀rọ wàá wá bù sọ́wọ́ kò sáyàjọ́ ọ́nú ẹ̀ o kò pé kó ṣàdúrà pé kí n rí ṣe lénìí kí n mú wá sílé lénìí wàá dẹ̀ mú wálé tí ó ti yé sè wàá mú wálé tó bá dẹ̀ ti mú efinrin náà tó bá sì í pẹ̀lú ẹja panla kó ṣàdúrà àbùkù sí wàá rí blessing. tí yàn fata sí. wàá ṣe bí ọbẹ̀ ni èyí tí àṣejẹmú kọ́ yẹn ṣe bí ọbẹ̀. ṣe kòkòrò àwa kòkòrò dúdú àdó. kì í ṣe kò dúdú o pọ́ọ̀tù rẹ ló máa fi ṣe é mo ti sọ fún iṣẹ́ tí bá ń jẹ́ fún yín kì í ṣiṣẹ́ babaláwo spiritual ni mò ń jẹ́ fún yín o pàlà ni o ṣètò bá rán yẹn lèèyàn máa jẹ́ tí ó ti yé sìn tí pọ̀nmọ́ tó bá kórìíra ẹ wàá fi pọ̀nmọ́ ṣe jẹ bẹ́ẹ̀ ni tó bá kórìíra ẹ nínú iṣẹ́ tí pọ̀nmọ́ ń ṣe tó bá yà máa sọ fún yín bàbá ìjà sọ lé ní ìpọ̀nmọ́ wọn ò gbà káàtì máa sọ báyìí tí ó bá ń kórìíra ẹ níbi gbogbo tí wọ́n fẹ́ràn ẹ lọ fi ṣe pọ̀nmọ́ jẹ ẹ gé pọ̀nmọ́ ẹ sọ́nà mẹ́ta efinrin yìí náà bẹ́ẹ̀ ni ẹ fi sí ẹ lè fi magí sí kí n jẹ́ pẹ̀lú pọ̀nmọ́ bẹ́ẹ̀ ni bọ́dẹ̀ ṣe tún wà yìí iná ni àwọn bàbá wa máa fi ṣe bọ́jọ́ wọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ sà tó bá fi ṣépè fún yàn tóun bá wọlé ní ajáde lọ́jọ́ yẹn ewé ìbò ṣe mọ ẹ̀yẹ ọkàn ẹ̀ lásán tó bá fẹ́ tẹ̀sí ẹ̀ tá bá jíwèé fún ẹ ò tí ì jẹ ọmọ ọba jẹ́ pé ó ti wà nípò ọba máa jíwèé fún ẹ ọba ló máa ń lò
wọ́n máa pa ọgbà bá pẹ̀rẹ̀ bá níbi àbí. tó bá gbé òun bá ẹ̀yọ kan wá lọ gbé ti kí igi tó bá tóbi gidi bó jẹ́ ìrókò wà ní kó bá ẹṣọ́ ìgbín yẹn pẹ̀lú ewé yìí tó bá dọjọ́ kejì òní bá ìgbín bẹ̀ lọ́wọ́ gbégbé ìsẹ́nu wàá sọ̀rọ̀ mẹ́ta wàá ní kí igi ìkílẹ̀ tó ṣí kó gbẹ kó gun ẹ̀ dànù tó ọjọ́ bá ti wọ̀ báyìí kó lọ bẹ̀ á gbẹ pátá gbogbo ẹ̀ ò tẹ̀sẹ̀ àsì confam tó bá fẹ́ lò fún yàn. ó wà nílẹ̀. bọ́jọ́ wọ̀ ni ọba lásábà là ń fi ń kọ́ ọba tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n ni o èyí tí ọba gómìnà lọ fi jẹ́ o. ọba tó bá wọ̀ pọ̀ sí. bẹ́ẹ̀ ni. báwo yẹn lè pè yín bá bẹ́ẹ̀ ó ti o ó ti o bọ́ọ̀bà mú ẹ̀ ló bá jẹ́ ọ̀jọ̀gbọ́n. tó bá nídìí ó lè pè yín. ó ní nǹkan tèmi náà máa bèrè lọ́wọ́ ẹ̀kọ́ tó rí yẹn gbà o gbọ́dọ̀ fi ti bàbá ẹ̀ sílẹ̀ kí n tó fi nǹkan tèmi sílẹ̀ wọ́n náà fi tiẹ̀ sílẹ̀ màá jẹ́ kó tẹ̀sí ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá sẹ́dọ̀ máa fáwọn wá sẹ́dọ̀ mi o babaláwo wá sẹ́dọ̀ mi ṣùgbọ́n wàá tẹ̀sí nǹkan yẹn màá rí báyìí fisika kí n tó gbé tèmi lé ẹ lọ́wọ́ confam ló má bá màá tẹ̀sí ẹ̀ fún mi báyìí màá rí. àtàwọn òun ní kankan pé. kó máa lọ kò lè rí nǹkan gba. trade by barter. trade by barter ni wọ́n fi ń ṣe nǹkan. ọ̀fẹ́ nígbà náà. ó ti o ní tẹ̀dọ̀ yìí ni màá tẹ̀sí ẹ̀ báyìí bó jẹ́ àdúrà kí n tó gbé lọ́wọ́ wàá tẹ̀sí tiẹ̀ bó jẹ́ iye ọ̀kan ló mọ̀ tó bá ti tẹ̀sí ẹ̀ tó fún mi tí mo tẹ̀sí ẹ̀ tó dáhùn wàá gbà correct èmi ò ń tẹ ẹdẹ gbé kan níbo àwọn jìyà lẹ́dọ̀ àwọn àgbàlagbà kan tó gbà àákọ ẹbí fún wọn láyé àtijọ́ kan tó jíwèé nǹkan fún wa. ṣéyàn lè fi ròfò yẹn lè mí sẹ pẹ̀lẹ́ ẹ̀fọ́ rírò bóyá ṣọpọ àbí tẹ̀tẹ̀. ṣe lè ẹ lè fi rí ẹni tí ó bá lálàkàlà àtàbàjẹ bá ń dà láàmú. Efinrin náà ni. bẹ́ẹ̀ Efinrin náà ni tí ó ti yé sè ó tún wà náà àwa ò fẹ́ máa kọ́ wọ̀nyẹn tó bá ń wá tó bá fẹ́ gbọ́kọ́ lọ́kọ tàbí fẹ́ gbàyàwó níyàwó. ẹ̀dọ́ àbí ọmọ tó wù ẹ̀. tó bá ti lò báyìí bó dó dé ẹ̀dọ̀ ọkọ yẹn a máa kú sí lọ́rùn ni ọmọkùnrin ọmọ tó pẹ̀ ẹ̀ gbé kíní ẹ̀ sẹ́nu. so bó ṣe rí nìyẹn àpẹẹrẹ tó bó ṣe rí nìyẹn wọ́n dẹ̀ ti fi ń gbowó má yẹun. owó yẹn làwọn fẹ́. náà àgbẹ̀dọ̀ kan ní. ẹ bá wẹ́ dáre sílẹ̀ kó tó yẹ kó kúrò láti ṣiṣẹ́ kan. so iṣẹ́ ẹ̀ pọ̀. bàbá ẹ tó fẹ́ pé ibi tó lò tẹ́lẹ̀ ó fẹ́ kúkú mbẹ́ ó wá nídìí owó ó ti kú lọ bòmí ó wá nídìí owó láti fi set up bẹ̀ yẹn ó lè bá ló lè lò. ìkànnì lò yẹn tó ṣe ó lè àásìkì tó lè lò tó bá ń tajà eléyìí téèyàn bá tajà tó bá ń lò fún blessing wọn máa ránṣẹ́ má dẹ̀ máa fún ní kọ́bọ̀kọ́bọ̀ iṣẹ́ náà máa ràn wọ́n fún owó ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ tó fẹ́ wọ bòmí. ó lè lò á máa lò lóun fẹ́ owó ó lè gbó sínú omi tó bá jìjì láàárọ̀ ó dẹ̀ lè jẹ́ kó gbẹ kó fọwọ́ run kó máa bùsọ́ kó máa fomi lò kó máa ṣàdúrà pé owó tí máa fi gbà lè kó wá. ó tẹ̀ ti gbà wá kú. bó ṣe rí nìyẹn bó bá fẹ́ san gbèsè ó wà fún onímọ̀ ṣe ń lò Efinrin yẹn a máa fi wẹ̀ pé gbogbo ìsìn tí mo jẹ yìí a máa sọ pé a san gbogbo ẹ̀ so tó bá fẹ́ ṣènáwó màá kọ́ wọn níyẹn ìnáwó tó bá fẹ́ ṣènáwó kó mú Efinrin yìí pẹ̀lú yẹ̀pẹ̀ àtìtàn kó fọṣẹ tó bá wò bá jẹ lọ́sùn kó fi fún kó wá bẹ̀ sí máa wọ ọṣẹ yẹn tó bá kọ̀sẹ̀ méjì arówó yẹn bọ̀ tó bá lẹ́yìn ìnáwó yẹn tó bá wẹ̀ á jẹ gbèsè. ìkìlọ̀ rẹ o ìkìlọ̀ rẹ. á jẹ gbèsè o. so kò sẹ́ni lọ pé. kọ̀ọ̀fáàmù ni a ṣe ìnáwó yẹn wọ́n mú wá. ìnáwó nìkan ni ẹ gbọ́dọ̀ ló fún. ìnáwó bọ́dẹ̀ jẹ́ fi súná ni ọjọ́ tó bá ti bí ọmọ ọjọ́ kejì kó máa wẹ̀ á pẹ̀lú súná. Efinrin bẹ́ẹ̀ mo sọ fún àti ẹ̀pẹ̀ orí àtàn ni kó àtàn ọjà bàtàn ìké. ìyá ẹni àtàn. ṣùgbọ́n tó bá ti ṣe patí yẹn kò gbúdọ̀. tó bá ti bẹ̀ sí gbèsè ló máa jẹ torí ìnáwó ló fẹ́ fi ṣe ó bẹ̀ sí jẹ gbèsè tó bá wọ ẹni yẹn. bàbá ẹ ṣé o àgbà dalẹ̀ o. Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó Owutu ni ẹ máa gbọ́
Ìkòròdú ni wọ́n wà. Ẹ máa wò ó, ẹ máa wò ó. Àtọmọ kékeré àtàgbàlagbà. Ẹ máa wò ó, ẹ máa wò ó. Owutu FM. Owutu FM. Ẹ máa wò ó, ẹ máa gbọ́. Ètò tó ta lẹ́nu. Ètò tó ta lẹ́nu. Owutu Olagoroye. Owutu. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.